ó ń rúgbó bọ̀ ẹ wá gbóhun tí ààrẹ Tinubu fẹ́ ṣe fún àwọn tó ń lo TikTok. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti kéde pé àwọn yóò bẹ̀rẹ̀ sí tọpinpin ohun gbogbo tí àwọn tó ń lo ìkànnì ayélujára TikTok bá ń ṣe níbẹ̀. Alákòóso àgbà fájọ Nigerian Technology Regulator NIDA Kashifu Onowa Abdullahi ló sọ̀rọ̀ yìí di mímọ̀ láìpẹ́ yìí. Ó ní ìdí tíjọba ṣe ìpinnu láti tojúbọ ohun tó lọ lórí ìkànnì TikTok kò sẹ́yìn bí àwọn ọ̀dọ́ ṣe ń lo ìkànnì náà fún ìdárayá nìkan. Abdullahi sọ síwájú pé ìjọba fẹ́ wá ọ̀nà tí àwọn ọ̀dọ́ yóò fi máa lo TikTok fún ìdàgbàsókè ara wọn tí wọn yóò sì máa lépa rere nínú ìmọ̀ ẹ̀rọ ju kí wọ́n máa ṣe onírúurú nǹkan tí kò nítumọ̀ lórí TikTok. Ìpinnu ìjọba yìí ló ti dá awuyewuye sílẹ̀ káàkiri láàrin àwọn ọmọ orílẹ̀-èdè yìí báyìí. Báwọn kan ṣe ń sọ pé ṣe ló dàbí pé ìjọba kò mọ nǹkan kan tó kàn láti ṣe, làwọn mìíràn ń sọ pé ohun tí kò kan ìjọba ló ń dá sí i. Wọ́n ní ṣe ló yẹ kí ìjọba wá ọ̀nà láti pèsè iṣẹ́ rere tó nítumọ̀ fáwọn ọ̀dọ́ kí wọ́n sì ran àwọn tó níṣẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́.